mo sọ síwájú pé àwọn bàbá alákọ̀ọ́bá foríjì wọn kọ́ bá kẹ́wọn tí ó gba àwọn kọ́ wá náà dúkú mùsùlùmí wọ́n ṣe mí lórí kò wọ́n fẹ́ kí n kéwú dáadáa so bàtà ibi tí a ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ kéwú náà lọ́dọ̀ àwọn afáwà àgbà Fadeelatu Ash-Shaykh AbdulQaadir ọba Jamoodo kò táàbù wọn ni àwà lẹ́kéwú wọn lẹ́kéwú lẹ́yìn mo ti bẹ̀rẹ̀ nígbà yẹn àwọn ń kọ́ wa wọ́n jẹ́ fàgbà wà yìí ọlọ́run kọ́ bá fiṣẹ́ sọ wọn bá láfẹ́ fún wọn tí wọ́n pẹ́ fún wa kó lè wọ́n jẹ́rọ wa tí ó dùn àwọn afárá tó kù náà ó dùn àwọn ní ọlá lórí wa lẹ́yìn ọlọ́run wọn kọ́ bá san lẹ́sàn kódà gan àlè sán kálukú lẹ́sàn àfi kọ́nà bá san lẹ́sàn kọ́nà kò ṣe ní ọmọ kéwú rẹ̀ fún kálukú so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ àwọn ń kọ́ wa àwọn dáàdì wọn àwọn náà máa ń kọ́ wa ń gbà wọn dáàdì wọn sì dàgbà lákín tó sálẹ̀sì rahimahullah so àwọn gbà kéwú fún àwọn dáàdì ọkọ̀ ọjọ́ mi àwọn gbà kéwú fún wa